Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K ìfẹ́ olúwa ṣe èmi máa ní mo máa tún dé. Ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, eléyìí tí màmá dẹ̀ tún gbé ayọ̀ máa tún lágbára o. Ṣé báyé ṣe rí rèé? Ṣé bí wọ́n ṣe ń fi ọwọ́ ọlá bí wọ́n ṣe fi ń gbá àwọn ènìyàn lójú rèé ní ìlú Nàìjíríà? Ṣé bí Alhaji K1 the ultimate? Ṣé bí wọ́n ṣe ń jẹ ayé fàmílétè kí n tutọ́ nìí? Ṣé bí wọ́n ṣe ń treat àwọn èèyàn ní treat ẹrú rèé? Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ a jọ gbọ́ eléyìí. Ká wá ṣe kí ni? Ká wá analyze ẹ̀ níwọ̀nba fẹ́rẹ́ gbòógì nítorí mi ò fẹ́ kí fídíò yìí kó gbòjò. Ìtàn, àṣírí, ohun burúkú, ìwà burúkú tí Alhaji Wasiu Ayinde tí wọ́n ń wù fún àwọn ènìyàn, pàápàá àwọn tí wọ́n bá ṣiṣẹ́ ní abẹ́ wọn. Òun ni mo máa fẹ́ kí a jọ gbọ́ o. Eléyìí lágbára kọ́ ló máa fi oúnjẹ wa síbi tó há. Kọ́ ló má kọ̀ díẹ̀ mọ́ ṣe sí èmi àti yín o. Kọ́ ló má jẹ́ ká wà lábẹ́ àwọn ọ̀gá burúkú, ọ̀gá ọ̀ràn, ọ̀gá ọ̀bàyéjẹ́, abaniláyéjẹ́, apanilẹ́kúnjayé. Nítorí ohun tó bá ti lè mú ènìyàn tó ń ṣerú ohun tí Alhaji Wasiu Ayinde ṣe, ìwà apanilẹ́kúnjayé nìyẹn. Nígbà tẹ́ bá sì rí àwọn ọmọọṣẹ́ yín, tẹ́ kó sí ọwọ́ tí ẹ release ẹ̀. Ìjẹ́ tí wọ́n bá fẹ́ lò ó, ìjẹ́ wọ́n ní àǹfààní àti lò ó. Ṣé wọ́n lè dá lò? Ṣé wọ́n lè dá rìnrìn àjò? Ẹ wo ojú ayé lóde. Ara ohun tí wọn ò ṣe fẹ́ ká bọ́ lóko ẹrú nì. Ara ohun tí wọn ò ṣe fẹ́ kí mẹ̀kúnnù kó gba òmìnira nì. Ara ohun tí wọ́n ṣe fẹ́ ká continue láti máa ṣe ẹrú. Òun nìyẹn o. Ẹ̀yin tẹ́ ń pariwo wọ́n Nàìjíríà, how market ṣe ti rójú ayé yín lóde. Ẹ gbọ́ lẹ́nu ọ̀tún, ẹ gbọ́ lẹ́nu òsì. Ẹ gbọ́, ẹ máa gbọ́ wíríwíri ọ̀rọ̀. Ẹ gbọ́ lẹ́nu ọ̀tún, ẹ gbọ́ lẹ́nu òsì. Ṣé rí bẹ́ẹ̀ bá wá ṣe ń gbọ́ mo fìyọ́nú Olódùmarè bẹ̀yín. Ẹ̀kọ́ ńlá ni kẹ́ jẹ́ kí eléyìí kó jẹ́ fún àwọn ènìyàn. Ẹ máa bá mi share, ẹ máa bá mi share, ẹ máa bá mi share. Ẹ bá mi pín, ẹ jẹ́ kó rí, ẹ bá mi gbé tìràbàyé. Ẹ̀yin tẹ́ bá wò mí fún ìgbà àkọ́kọ́, ẹ subscribe sí YouTube channel mi, kẹ́ tọ notification bell yín. Ẹ̀yin tó bá jẹ́ pé orí TikTok lẹ ti wò mí, ẹ lọ wo full video program tẹ́ ẹ wò lọ́wọ́lọ́wọ́, ẹ lọ wo full video ẹ lórí YouTube. Channel tẹ́ máa ti wò ni Lady K News Carrier. Tẹ́ bá ti type Lady K News Carrier, ẹ máa rí full video, ẹ máa rí wò níbẹ̀. Ó lágbára yéye, ó gbẹnu tán o. Ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan, ẹ gbé omi tútù sẹ́gbẹ̀ẹ́, kẹ́ rọra máa fi ṣe kíni, kẹ́ máa fi gẹ̀rẹ́sì ẹ̀mí yín, kẹ́ mọ́ ọ gbọ́. Ó yá. Tẹ́ bá gba pálí ẹ̀, tẹ́ bá tún ti gbé múrítàlá mi. Ọjọ́ tá a bá fẹ́ kúrò, wọ́n á fún yín ní pálí yín padà. Okay. Tẹ́ bá gba pálí ẹ̀, tẹ́ bá tún ti gbé múrítàlá mi. Wọ́n á tún gba pálí ẹ̀ padà. Ṣé ẹ gbọ́? So èmi dẹ̀ rò pé ó wà nínú òfin Nàìjíríà pé pálí oníkálukú ló yẹ kó ṣe kí ni? Ọwọ́ ẹ̀ ló yẹ kó wà. Pálí mi tó ń bẹ lọ́dọ̀ Alhaji sí o tó mẹ́ta. Ṣé ẹ ti gbọ́? Tí mi ò rí bẹ́ẹ̀ ni mo ṣe ń bá yín sọ̀rọ̀. Ṣé ẹ gbọ́? Ẹni tó bá ti kúrò, ẹ ní gba pálí yín. Kò sẹ́ni tó lọ tí ò ní padà. Kí ló dé? I don't know. Kò sẹ́ni tó lọ tí ò ní padà. Tí ò ní padà lọ ṣẹ́rú. Ọ̀rọ̀ ńlá lẹ sọ yìí o. Ọ̀rọ̀ ńlá tí Alhaji bá gbọ́rọ̀ yìí ó máa dàbí pé èmi ò ọdún ọba nìkan ní kẹ̀dá ọmọ àbẹ̀wò. Bẹ́ẹ̀ni. Ṣẹlẹ́ni tó bá máa pààyàn tí ò lè jíyàn. Ikú yìí kí la máa ṣe ń jọ kan? Gbogbo wa la máa kú. Kí la ń bẹ̀rù kú yẹn? Gbogbo wa la máa kú. Kò sẹ́ni tí ò ní kú. Kí ló ṣẹlẹ̀? Ẹni ẹ̀wọ̀ mo wá ń try láti ṣàlàyé fún wọn pé nǹkan bàbá ló ṣe bí ẹni ẹ̀ wá ní òun fẹ́ lọ mú mi rí GP. So doctor ni wọ́n ń tọ̀. Ó ń láti dá mi padà. Ó kàn sọ fún mi pé kí n bọ́lẹ̀ ní mọ́tò yẹn kí n ṣe kí ni? Pé kí n padà sílé. Inú lẹ́ ń dùn. Wọ́n ṣàyẹ̀wò mọ̀ ní ẹ̀sìn di omi olómi. Èyí tí mo fi kúrò yìí, ìjà agbó ní tó dẹ̀ lágbára gidi. Ṣé ẹ gbọ́? Ogún ọdún èmi yìí, èmi ó máa bẹ̀rẹ̀ sí calculate ẹ̀ láti ya 2022 yìí. Tó ní bá fọ́ mi tàbí nínú mi látàsìkò yìí lọ, Wasiu Ayinde, mi ò ní pariwo ẹlòmíì, ìwọ ni mo máa pariwo. Ṣé ẹ ti gbọ́? Ẹ bá mi wo 1990 sí 2022. That's 32 years. 32 years. So ẹ wá sọ pé ẹ achieve nǹkan kan. Mi ò achieve o. Mo tẹ̀ sọ ẹ rà lẹ́mẹ̀. Ìṣẹ́ rírù tá a gbé lọ́wọ́ ẹ̀. À ń fi búra aṣọ. Ẹni tó bá fi búra aṣọ, ìgbẹ̀yìn ayé ò tọwọ́ ìdá. Kábíyèsí. Ó sọ rẹ̀ sọ̀nkọ̀bì. Amúnijẹun aláwọ̀. Amúnidébi tẹ́nìkan ò dé rí. Wọn ò gbọdọ̀ fi kíní ìbúra fún èèyàn kan igi ajére o.
tí wọ́n bá parọ́ pẹ̀lú ẹ̀ bó ṣe wà yìí ìgbẹ̀yìn ayé ń tọ̀wọ́ lè dà. ṣé gbọ́. ó ṣòro láti fi búra. ó lẹ́tìkẹ́. ó ṣe pé àchíìmù kankan. tó bá jẹ́ pé nǹkan míì wà tá a tún lè pè pé ó wọ́ọ̀sì orúkọ míì wà tá a lè fún. categorically ni mo ń sọ fún yín pé ó wọ́ọ̀sì. bẹ́ẹ̀ ni iṣẹ́ tẹ̀ ń ṣe ó dàbí ẹni pé ìbẹ̀rù lẹ́bí ń ṣiṣẹ́. ìbẹ̀rù ni wáì tó fi wá iṣẹ́ alájú ìbùrú bẹ̀rẹ̀. alájúkà àwọn òtọ́ máa ń wò lórí stage tó máa ń jó tó máa ń ṣe. alárìíyá ni wọ́n. ẹ̀yin lẹ wò bẹ́ẹ̀. ẹ mọ̀ pé ìtàlẹ̀ yín ń rí. ẹ bínú. nípa fídíò tó ń lọ lọ́wọ́ pẹ̀lú Alhaji Wasiu Ayinde àti onílù wọn Kúnlé Àyànlọ́wọ́ ò ní mú wa ṣùgbọ́n kí Alhaji Síkírù Àyìndé Agboola tí wọ́n jẹ́ ààrẹ fún àwọn olórin SK Sensation káwọn náà súnmọ́ bíbá yìí torí wọ́n ti kọ́kọ́ fi ìgbà kan takò mí. ẹlòmíì ló fẹ́ gbọ́ sí ẹ̀yà máa analyse gbogbo ẹ̀ papọ̀ mi ìfẹ́ kó gùdù. lákọ̀ọ́kọ́ a kí gbogbo ọmọ bíbí ìlú Ìbàdàn pátápátá gbogbo ará Ìbàdàn àti agbègbè ẹ̀ kò ti ara fẹ́ra kó kábíyèsí ọba wa Olúbàdàn Mahood Ọlálékan Ali Balógun ọba tí àwọn náà ti dágbére fún ayé báyìí tí wọ́n ti lọ bá àwọn baba ńlá wọn ní àgbélé ọ̀run Ọlọ́run kó fi ọ̀run kẹ́ wọn Ìbàdàn lè dàrú lágbára t'Ọlọ́run. lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde mo ṣe fídíò kan ní táìmù gbà kan tó jẹ́ wípé mo padà rí èsì padà láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ Fuman ìyẹn Alhaji Síkírù Àyìndé olórúkọ Agbágilọ́lá Bàrúsá ti pẹ́ lọ́n fọ̀rùn kẹ́ wọn Agboola SK Sensation bí wọ́n ṣe ń pè wọ́n ààrẹ ẹgbẹ́ Fuman wọ́n ṣe fídíò yẹn tí wọ́n dẹ̀ mẹ́sàn-án orúkọ mi wọ́n fi bí fèsì mi gbà yẹn wípé Alhaji Wasiu Ayinde ṣe èèyàn bẹ́ẹ̀ o èèyàn báyìí ni wọ́n o ẹni ire ni wọ́n o ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bí Yorùbá súnmọ́ wọn kò ní mọ́ rúwà tí wọ́n ní èèyàn dáadáa ni wọ́n o. ṣe rí àwa pìrìsẹ́ńtà àbí ẹgbẹ́ sọ wípé àwa tí a máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ bloggers bọ̀ àwa tó jẹ́ pé nínú ọ̀pọ̀lọpọ̀ bloggers yẹn a jẹ́ pìrìsẹ́ńtà a kì í kàn sọ̀rọ̀ kan lásán tí ò bá nídìí Yorùbá sọ wípé obìnrin jẹ́ kúmólú. a ti máa ń ṣàwọn ìwádìí kọ̀ọ̀kan. a rí i pé mo ṣe fídíò kan mo ní Alhaji Saheed Òṣùpá àti Alhaji Pasuma wọ́n wòye so wọ́n bára wọn sọ̀rọ̀ ni wọ́n fi ń parí ìjà wọn fúnra wọn. bẹ́ẹ̀ni. tí wọ́n bá fi ti Àyìndé Alhaji Wasiu Ayinde sí ni ìjà wọn ò ní parí títí láì torí wípé Wasiu Ayinde gan ò fẹ́ ìrẹ́pọ̀ láàrin wọn tẹ́lẹ̀. ṣé gbọ́. ẹ tí ò bá súnmọ́ Alhaji Wasiu Ayinde ò lè mọ irúwà tí ó ń bẹ ní ọwọ́ wọn ẹ kàn máa wò wọ́n ó wà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá mi náà o. wà kúkú gbà ló kọ́ wọ́wọ́. ẹgbẹ́ aṣíwájú Yorùbá sì ní aṣíwájú tó wá fẹ́ dùn nílùú wọn ní kò ní bá wọn fún èṣù ládìí ẹ̀yàn. ẹ kàn wo Alhaji Wasiu Ayinde bẹ́ẹ̀ sì máa ń wò wọ́n yẹn ni ẹ lè mọ kí ni ń bẹ nínú ẹ̀. tí inú wọn bá mọ́ ni tí wọ́n bá dáa ni oríṣiríṣi àwọn nǹkan ló yẹ kí wọ́n máa ṣe nímọ̀ ní ìgbàgbé ní ìrántí Alhaji Síkírù Àyìndé Agbágilọ́lá Balógun Barrister ní ìrántí wọn torí pé wọ́n ṣe gudugudu méjì yàyà mẹ́fà àwọn ẹ má bínú mi fẹ́ ká ní copyright ni o òun bó ṣe ń sọ̀rọ̀ Àyìndé ń bẹ ní orúkọ Wasiu Ayinde ni torí Alhaji Síkírù Àyìndé Agbágilọ́lá làwọn náà fi ń jẹ́ Àyìndé tí wọ́n ń jẹ́ dòní olónìí mi lọ sí gbogbo bẹ̀ yẹn. ẹgbọ́n tí onílù Wasiu Ayinde sọ Kúnlé Àyànlọ́wọ́ ẹgbọ́n díẹ̀ lára nǹkan tí wọ́n sọ. ọjọ́ tá a bá fẹ́ kúrò wọ́n á fún yín ní pálí yín padà. ṣé ń gbọ́ o láti ti gbọ́ dáadáa. ẹ bá tún ti dé Múrítàlá ń bì wọ́n á tún gba pálí yẹn padà. so èmi dẹ̀ rò pé ó wà nínú òfin Nàìjíríà pé páálí oníkálukú ló yẹ kó ṣe kí ni ọwọ́ ẹ̀ ló yẹ kó wà. páálí mi tó ń bẹ lọ́dà láyé sí o tó mẹ́ta tí mo rí gbàgbé mo ṣe máa ń sọ̀rọ̀ ẹni ó bá ti. mo ṣe fídíò kan táìgbà kan mo ti òun wá òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tóun lè sọ fún mi kó tó tó mi ráyè lọ
ní prison kan nínú ọgbà Èkó ńbẹ̀ yẹn náà ni. Ẹ má bínú, kí ni ẹ repeat rẹ̀ mo wá forward ẹ̀. Ènìyàn sọ̀rọ̀ gan-an. Mo forward ẹ̀, ẹ má bínú, a máa irú gbọ́ yẹn bẹ́ẹ̀. báyìí ló jẹ́ Màá ṣàlàyé. bí Yorùbá súnmọ́ yẹn ò lè mọ̀ o. Ẹ wá gbọ́n tí onílù wọn náà sọ. Ṣé ní èṣù wálé ayé ìfẹ́ rẹ̀ múrítọ́ndà ní ayé tá a bù sọ́wọ́ tí ò kún wọ́, ó ní ayé tá a dà sílẹ̀ tí ò tó nǹkan, ó ní irú ni. Síbẹ̀ lẹ́yìn tí wàá mú ṣe tí wàá sọ di ayé tí ẹ ti rò pé ẹ̀ ní kù ń bẹ̀ lọ́jọ́ kan mọ́. Ojoojúmọ́ tẹ̀dá bá ti ń jí ilé súnmọ́ kú. Kò sí bó ṣe lè sọ wípé o gbọ́n tó, o mọ̀ tó, olóògùn tó, ikú pọ́njọ́ kan náà ni. Gbogbo másàn tó wá rè pé o kọ́ yẹn yóò wá dé tẹni ẹlẹ́ni. Ṣèbẹ́ rí ọ̀rẹ́ mi, ẹ̀gbọ́n mi, Sisi Quadri, gbogbo làálàá wàhálà tó ṣe, gbogbo kókò gẹ́gẹ́ tó ṣe, gbogbo pé yóò ní owó, yóò kọ́lé, yóò ra mọ́tò, yóò mọ̀ lọ ìlú èbó bó ṣe lọ yìí, tó tún múra mí kó tó di pé ọlọ́jọ́ dé yìí, kì í tí ju ọdún 3 lọ. Gbogbo iṣẹ́ tó ní nísìnyí àwọn ẹni ẹlẹ́ni ni wọ́n gbà á. Gbogbo àwọn tán jìyà fún un, tán mọ bó ṣe tó jẹ́ pé ìgbà tó ń jìyà lọ́wọ́ gan, ara inú àwọn tó mọ̀ sọ wípé ó kàn dá rẹ̀ láàmú ni. Gbogbo àwọn yẹn ni wọ́n wá náà mọ̀ jọrọ̀ iṣẹ́ tó mọ ọlọ́mọ sí báyìí. Àwọn yẹn àní mọ̀ tú àwọn kan tó mí tó yẹ ká máa tú, ká má bàa bà nǹkan jẹ́. Alhaji Wasiu Ayinde òun lù wọn kúnlẹ̀ àyẹ́ lọ́wọ́ tó wá sọ wípé òun fara wọn lé wọn lọ́wọ́ o, torí bí nǹkan bá ṣe òun, torí pé ó mọrú èèyàn tó jẹ́, ó ní wọn sì sí pálí àwọn. Ẹnìyẹn sọ wípé nǹkan ṣe òun, wọ́n dẹ̀ gbé òun lọ hospital. Wasiu Ayinde dẹ̀ mọ́tò padà pé kóun padà sílé. Ẹ wá sọra yín di ẹrù jẹjẹ. Láìláìlálá. Ó ti gbàgbé àtibọ̀tán. Ó ga o. Mo kí ẹ̀yin ìyá yìí bàbá, ẹ jẹ́ ká sáré ṣe pápápá, mi ò fẹ́ kí fídíò ikú gùn. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o. Irú àti Alhaji Wasiu Ayinde tí wọ́n kọ sí àwọn ènìyàn. Ẹ wo bí Wasiu Ayinde ṣe ń jẹ ayé bí ẹni tí ò ní kú mọ́. Ẹ wo bí Wasiu Ayinde ṣe ń jẹ ayé bíi pé àwọn ni ọba mi òòṣà òkè gbélé ayé lé lọ́wọ́. Ẹ wo irú ìgbésí ayé tí àwọn èèyàn ń gbé ní abẹ́ Alhaji Wasiu Ayinde, ìgbé ayé ẹrú. Ìgbé ayé ẹrú, ìgbé ayé káyé, ìgbé ayé burúkú, ìgbé ayé ìbànújẹ́, ìgbé ayé táwọn èèyàn ń gbé tí wọ́n padà ń regret ayé wọn, tí wọ́n ń sunkún lọ́jọ́ ogbó wọn, tí wọ́n ń kábàámọ̀ gbogbo ìrìn àjò àìmọye ọdún tí àwọn rìn pẹ̀lú Alhaji Wasiu Ayinde. Ṣé ìgbé ayé gidi nìyẹn? Ṣé ìwà gidi nìyẹn? Ṣé ìtàn gidi ni àwọn ọmọọṣẹ́ Alhaji Wasiu Ayinde ń kọ nípa Alhaji Wasiu Ayinde? Ẹ wo bí wọ́n ṣe ń treat àwọn bàbá oníbàbá bí ẹrú, bí ọmọ ọ̀dọ̀, máa gba passport lọ́wọ́ baálé ilé, máa sísì passport àwọn bàbá oníbàbá bó bá tẹ̀ jẹ́ ẹ̀yin gan lẹ fowó yín ṣe fún wọn. Ṣèbí nítorí wọ́n wúlò fún yín, wọ́n ń ṣiṣẹ́ fún yín ni, láìsí onílù, láìsí elégbè, láìsí oníjìtá, láìsí gbogbo wọn. Ṣé ẹ lè dá ṣeré lóde ni? Ṣé ẹ lè dá ṣeré lójú agbo? Ṣé ẹ lè dá pàfọ́ọ̀mù? Ṣé eré yín lè dùn? Tí wọn ò bá máa fi gbogbo energy, gbogbo ọpọlọ títí wọn fi support yín, ṣe lè débi tẹ́dẹ́ ni? Tẹ bá kọ hé táwọn gbélù bàbá ìfún yín lágbo àríyá tẹ́gẹ́ bá ti ń dùn tí gbogbo ẹ̀ tí ń sọ kutu wọ̀wọ̀, kí wọ́n da gbogbo ìlú gbùgbùgbùgbùgbùgbù. Báwo lẹ ṣe fẹ́ ṣe máa jẹ́yàn, ṣe máa débi tẹ́bẹ̀dẹ́? Ṣé ayé á mọ̀ yín? Kíkiri àwọn sẹ́ẹ̀tì kìíní kọ́ ṣe bẹ́ẹ̀ fún yín, àwọn sẹ́ẹ̀tì kejì kọ́ ṣe bẹ́ẹ̀ fún yín, sẹ́ẹ̀tì kẹta kọ́ ṣe bẹ́ẹ̀ fún yín. Ṣé wọ́n máa pè yín mọ́ lóde? Wọ́n lásìkò tẹ́rẹ́ bá ń dùn, àsìkò yẹn ni ìlú ẹ̀ máa ń dàrú lẹ̀ ní gbọ́n tó ń sọ mọ́, ní gbogbo ẹ̀ máa lọ́jú pọ̀. Ṣé ẹ máa jẹ́ èèyàn? Ohun Ọlọ́run ló fi orí ẹwà fákùkọ yín. Ẹ wo bẹ́ ṣe lò gbé sí ayé yín, ẹ wo bẹ́ ṣe ṣe ayé àwọn ọmọ tó ń ṣiṣẹ́ lábẹ́ yín, ẹ wo bẹ́ ṣe lò wọ́n nílò ẹrú, ẹ wo bẹ́ ṣe ṣe ayé àwọn bàbá oníbàbá, àwọn tó ń jẹ́ kí orin yín kó dùn létí ọmọ aráyé, àwọn tó ń jẹ́ kó orin yín kó ṣe jó sí. Ẹ wo bẹ́ ṣe ṣègbésí ayé wọn Alhaji Wasiu Ayinde.
ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ṣe ti rójú ayé lóde, ṣe ti ráyè àwọn ọ̀bàyéjẹ́, ṣe ti rójú ayé àwọn ọ̀bàyéjẹ́, àwọn ìka ènìyàn, àwọn tí wọn ò ro ire ro èèyàn nínú ayé, àwọn tí wọn ò fẹ́ kẹ́ bọ́, àwọn tí wọn ò fẹ́ kẹ́ gbòmìnira. Ẹ wo Wasiu Ayinde lọ́jọ́ ti tòní, ohun tó bá ṣe ní ìlú Nàìjíríà àṣegbé ni, kò sẹ́ni tó fẹ́ yẹ̀ lọ́wọ́ wò, kò sẹ́ni tó fẹ́ mu. Ẹgbẹ́ ohun tí bàbá yẹn sọ, bàbá yẹn ní tí nǹkan kan bá ṣe àwọn èèyàn tó ti báyọ̀ rìn fún 22 years, ṣé kò ní mọ orúwà tó ní, ṣé kò ní mọ ohun tó lè ṣe. Máa yẹn mọ ohun tí Wasiu Ayinde lè ṣe, òun ló jẹ́ kó máa sọ wípé tí nǹkan kan bá ṣe àwọn, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dìde fún àwọn Wasiu Ayinde ní kẹ́bùsọ̀. Ẹ wá gbọ́ ẹnì kejì tẹ́ tí wá gbọ́ ohun ẹ̀yẹn, máa yẹn ní pé òun ti lọ interview èèyàn kan náà rí tó jẹ́ wípé ẹni yẹn náà ó ń sá kiri ní inú ìdè, inú ìgbèkùn ló wà. Òun náà sọ nǹkan gidi kankan nípa Alhaji Wasiu Ayinde. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ wípé ìbẹ̀rù bojo ò jẹ́ kí wọ́n lè bọ́ síta nítorí wọ́n mọ̀ pé táwọn bá sọ kò sẹ́ni tó fẹ́ kọ̀yà fún àwọn, kò sẹ́ni tó fẹ́ gba àwọn gbọ́, ó máa fi ọwọ́ ọlá gbá wọn lójú. Wasiu Ayinde jọ rẹ̀ lójú, òun ló ṣe ń gba ìdọ̀bálẹ̀ ọba oníbà, òun ló ṣe ń gbọ́wọ́ lọ́wọ́ àwọn ọba. Ẹ wo òun àti Àkànbí Rashidi ọba Olúwo, ẹ̀yin wèrè kan wá máa kọ sí comment section fún èmi pé mi ò ní respect fọ́ba Olúwo. Mo máa ń rí comment ẹ̀yin wèrè tẹ́ máa ń kọ síbẹ̀ pé Lady K try to respect Olúwo, ṣé ẹ̀ sick. Ẹni bá tún kọ sí comment section fún mi pé Lady K respect Olúwo, máa ṣẹ́ ìpè fún onítàn, máa fọwọ́ gbá ọ̀rọ̀ àyà mi báyìí. Àfi tó nítorí wọ́n bá gun àyà obìnrin, àfi tó bá gbé ẹnu sọ́yàn rí ni pé mi ò níwọ̀n tí máa bẹ́ẹ̀gì èpè fún. Olúwo tó wò sùsùsùsù nígbà tẹ́mi wà nínú àhámọ́ tí mo lọ jìyà pé kí wọn Yorùbá bọ́, tó ń competition against mi pé wọn ò gbọdọ̀ release mi. Ìyẹn ni kémi bọ̀wọ̀ fún. Olúwo tó ń ramp gbó, Olúwo tó ní pé àwọn ọ̀dọ́ free àti fa gbogbo bá ṣe wù wọ́n, igbó tó ń ba yí àwọn ọ̀dọ́ jẹ́. Olúwo tó wò sùsù tó ní kí Fúlàní máa bọ̀ ní ilẹ̀ Yorùbá, lẹ wá sọ fún mi kémi respect. Ohun tó mú Wasiu Ayinde tí ò lè respect Olúwo, Lady K ò lè respect Olúwo. Ohun tó mú Olúwo tó sokùnkùn àgbàdo mọ́dì dọ́dọ̀ Wasiu, òun ló mú sokùnkùn àgbàdo mọ́dì dédé ọ̀dọ̀dọ̀ Lady K náà tí Lady K ò fi lè pọ́nlé. Ń bá pọ́n gbogbo ọba ilẹ̀ Yorùbá lè kìí ṣe ibi tó Olúwo. Ṣé ti rójú ayé lóde? Kí ló mú Wasiu tí ò lè respect Olúwo? Ọlẹ́ṣiwájú ni tẹ̀yìn máa wò sáré. Olúwo fẹ́ lè máa dọ̀bálẹ̀ kí Wasiu Ayinde ṣe ti rójú ayé. Anyway, mo kàn ní kí sáré gbẹ̀yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, kí sáré ṣe kí ni, kí sáré gbére ń débẹ̀, kí n tún gbélé wá fún yín. Ẹ̀yin tẹ́ bá wò mí for the first time, ẹ subscribe sí YouTube channel mi, ẹ tàn notification bell yín. Ẹ subscribe sí YouTube channel mi, ẹ tàn notification bell yín. Ẹ̀yin tó bá dẹ̀ jẹ́ wípé ẹ ti subscribe, ẹ ṣé o, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ bá mi share ètò yìí, ẹ jẹ́ kó délé kó dóko, ẹ jẹ́ káwọn èèyàn kàn tún fi kẹ́kọ̀ọ́ ni. Tẹ́ bá gbọ́ àríkọ́gbọ́n ńlá òun lélẹ̀, ẹ jẹ́ ká kàn tún kọ́gbọ́n bẹ́ẹ̀ ni. Kò sí ohun tí Dáúdà Wasiu Ayinde fẹ́ dà fún ìran Yorùbá, kò sóore tó fẹ́ ṣe ìran Yorùbá ju wípé ká kàn máa fi ọ̀rọ̀ ẹ̀ ká máa fi kọ́ àwọn èèyàn wa, káwọn èèyàn má bàa tún jì sínú ọ̀fìn ayé, kó má bàa kó sínú páńpẹ́ Wasiu Ayinde àti àwọn ẹlòmíì tí a ò tún mọ̀ tí wọ́n tún ṣe irú bẹ́ẹ̀. Ọ̀gá tó bá ti ń gba passport lọ́wọ́ yín, ọ̀gá tí ò fẹ́ yín fún re ni, nítorí àsìkò tó gba passport ni. Tẹ́ bá rí another offer láti travel tó better títí ẹ̀ lè lọ, ó ti dè yín mọ́lẹ̀. Ó ti mọ̀ wípé òun ò ṣe dáadáa sí yín. Anytime dẹ̀lẹ́ lè rí tó tún dájú ti tòun lọ, kẹ́ máa lọ, òun ló ṣe ń gba pálí lọ́wọ́ yín. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan, mo dúpẹ́, ojú òní tí mi ní wáyé tí àbúrò ní ṣẹlẹ̀ sí ní àníṣìwé àníṣìsọ. Ẹ wá jọ gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, ẹ̀yin tẹ́ bá fẹ́ ra product iléeṣẹ́ TL Natural Herbal, ẹ pè mí lórí WhatsApp number mi. Product wo ló ń tà ní iléeṣẹ́ TL Natural Herbal? Manpower, diabetes, high blood pressure, jẹ̀díjẹ̀dí, back pain, flat stomach ọkùnrin lò, obìnrin lò, jẹ̀díjẹ̀dí ọkùnrin lò, obìnrin lò, ọmọdé lò, gbogbo ènìyàn ló ń lò. Gbogbo ènìyàn ló ń lo product wọn. Manpower nìkan ni tọkùnrin, obìnrin ò kí ń lò yẹn because ó gbà ski. Ẹ má ní Lady K ò sọ fún yín o, ó ṣe kí ni, ó lẹ́tìkẹ́. So ẹ pè mí lórí WhatsApp number mi. Àbẹ́yìn tí nǹkan ọmọkùnrin yín bá kéré ju ọjọ́ orí yín lọ, ojú òní tí yín wọ̀ ẹ̀ ní ṣàṣetì. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra best cream, iléeṣẹ́ Dalari Skincare, òun ló ṣe. Ẹ pè mí lórí WhatsApp number mi. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣẹ́ owó, ẹ pè mí bákan náà. Ẹ lọ download Lemfi app, ẹ lo referral code mi kẹ́ fi ṣẹ́ owó. Ẹ ṣeun gan, mo dúpẹ́ o. Ire o.